Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Fún ẹ̀yin bread lovers mi, nǹkan kékeré ni mo mú wá fún yín lénìí. Tẹ́ máa fi ṣìnà, ṣó ti yé yín. Lẹ́yìn tẹ́ bá ti gbé àwọn juice yẹn tí mo ti kọ́ yín, tẹ́ bá ti gbé lura, you know, that kind of a thing. Nǹkan tí ó wà very simple tó dẹ̀ máa ṣara yín ní tó máa jẹ́ kọ́kọ́ yín tún kulẹ̀. Òun ni mo mú wá fún yín, which is toast bread. Toast bread. Mo ti ní recipe nípa toast bread nínú channel mi. Please, and if you have not subscribed, ẹ jọ̀ọ́ ẹ subscribe to channel mi. Thank you and God bless. So, kí má bàa dènà pẹ̀lú. Ẹ mọ̀ pé gbogbo Ramadan recipe mo fẹ́ kí n bọ́ yín jù. Ẹyin wa rèé. A máa fọ́ ẹyin báyìí. I get my egg very fresh. So, tẹ́ bá ń doubt ẹyin yín, please. Ẹ kọ́kọ́ fọ́ sínú kíkan kẹ́ wá máa dà. But ata rodo, òun lẹ ti rí yẹn àti Alubosa. Alubosa máa aid digestion, ṣó yé yín, so ẹ máa jẹ́ kó pọ̀ nínú oúnjẹ yín. So, òun lélẹ̀. Then we now add seasoning. Ṣáwẹ̀ ń lọ o. Ẹ má yẹ kó jà o, ẹ má yẹ kó pọ̀ jù. So ẹ máa jẹ́ kí seasoning yín kó kéré because sardine tá máa lò sínú ẹ̀, òun náà níyọ̀, ó ní adùn ọbẹ̀ lára. So, ṣé ti rí wọ́n bá kínkínní tí mo lò sí ni òun nìyẹn. So ní báyìí a máa jẹ́ kó pọ̀ dáadáa. So tẹ́ bá ti wà rest assured pé ti mix ẹ̀ dáadáa bí mi ṣe tèmi yẹn kẹ́ wá rọra mú sardine yín. Ẹ mú gbogbo ẹ̀ kẹ́ yà á bò ṣó yé yín. So, mo ti mix ẹ̀ dáadáa. Can be rest assured pé gbogbo each bite by sardine lè máa gbé mọ́ onion àti ata rodo òun nìyẹn. So, ní báyìí mo ti preheat toast machine mi, mo ti preheat ẹ̀ lẹ̀. Ó máa ń da ẹ preheat ẹ̀ lẹ̀, ṣó ti yé yín. So, nǹkan tá máa ṣe nísìnyí. For easy, ẹ jẹ́ ká akọ́ra wa yé dáadáa níbí báyìí. So nísìn torí mo ti preheat pan mi lẹ̀, ẹ jẹ́ ká rọra fi butter díẹ̀. Òun ni ká rọra fi pa pan wa. So èyí ni láti lè jẹ́ kí bread yín kó má gan mọ́lẹ̀, ṣó ti yé yín. Just ráńpẹ́ náà ni wọ́n bá díẹ̀. Ní báyìí.
mo ti coat gbogbo àwọn bread yẹn, èyí tí mo dẹ̀ fi butter sábẹ́ ni mo jẹ́ kí ojú ẹ̀ ṣe kíni kó sojú dé. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn. So the next thing tí máa ṣe ń sìn òun ni pé ní tèmi èmi like máa fi òróró sardine, but you can do it, lè má fi sí tẹ́ bá fẹ́. Tẹ́ bá dẹ̀ fẹ́, you can skip it please. So mo ṣe ń ṣe yìí náà ni. So please be generous with your Sardin mixture so that kò ní like ordinary bread lẹ́ ń jẹ. Ṣó yé yín. So nísìn èyí tẹ́lẹ̀ máa fi mọ̀ pé the first one yẹn àtòjú ẹ̀dẹ̀ ni eléyìí òun ló máa wá sókè. Ṣó ti yé yín. So bá ṣe máa ṣe fún gbogbo ẹ̀ round nìyẹn. And please always follow the shape of your bread. Okay, so toast bread tèmi ti ń pè mí. Me really like the toast bread my over brown ju. Show you. Wow, isn't this beautiful? Isn't it looking sumptuous? Looking sumptuous. Cherry, the effect of that butter on lele. Chetiri mo egbe neatly. That's the effect. Make a butter coat chetiri. Exactly. Oh wow. This is looking so beautiful. Even with one hand, without any hassle. Beautiful. But what about like it toast bread there? Ko shekini. Ema te say ma sari bokini eje ki o shilok so that to today get to cover and get to clean it. So what about like it toast bread there ko brown Dubai lo please endeavor to leave it again. Get time again, you know. Toast machine. Ah, this is looking beautiful. Iftar ni o ma ṣe kini o ma gba ni. Omi mi ti hold that. Wow. So in here I have my tea. Oh. Ẹ sọ fún mi. You can do with sugar or honey. Ẹ má jẹ́ kí gbogbo ìwọ̀n tí wọ́n sì ní má yẹn púpọ̀ jù. Mo lérò pé like mi o Iftar tèmi, please kindly endeavor to recreate and share my videos. Ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn? Ẹ make sure pé ẹ bá mi recreate ẹ. Kẹ́ sọ̀rọ̀ sí ní comment section. Kẹ́ dẹ̀ sọ bí ẹ ṣe enjoy ẹ sí. Please like my video, share my video with family and
friends. Ire o lọ́jọ́ gbogbo. Ramadan Kareem.